Allahu Akbar. Ẹ̀rẹ́sìn ọlọ́run ọdọ́wọ́ ẹni kọ̀kan wà jẹ́ apáyọ ọlọ́run ẹjẹ́ a mọ̀ pé ọgbọ́ ọya ìjọ kan bọ̀ tàà lọ bọ́lọ̀ bílẹ̀ bá ti ń mọ́ tílẹ̀ bá ti ń sú àsìkò tàà fẹ́ lọ fún súnmọ́ náà nìyẹn ó ń bẹ àwọn tààjọ kí jí máa jẹjọ tí wọ́n síláyé máa dẹ́ni kódà láàárọ̀ ẹ̀ wọ́n ti kéde ikú àwọn kan ìjọ kan náà wọ́n kéde ikú àwa náà àbẹ̀ ọlọ́ọ̀bá gbogbo jọjọ́ ọba yá ọlọ́ọ̀bá kó sínú ọ̀run fún wa kọ́lọ̀ jẹ́ kí ikú kásẹ̀rẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn ẹni ìsáájú tí a máa tọrọ jù náà ní husnul khatima wọn Allahumma inna nas'aluka husnul khatima pẹ̀lú ọlọ́run à ń tọ lọ́dọ̀ ẹ̀ kí a parí ẹ̀ dáadáa àdúwà ńlá ní kí a parí ẹ̀ dáadáa àdúwà ńlá yà máa bẹ ọlọ́run lé lórí ní ọlọ́run sáà jẹ́ ká parí ẹ̀ dáadáa kí wá ti wá mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ ìṣẹ̀lẹ̀ ọdọọdún ni wọ́n pè ní al-mawasimu as-sanawiyya al-munasabatu as-sanawiyya àwọn ìṣẹ̀lẹ̀ ọdọọdún àwọn annual event àwọn ìṣẹ̀lẹ̀ ọdọọdún tó ipé kò sí ọdún kan nígbàtá ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ma wáyé lé lórí àwọn yóò ma béèrè wọ́n ma wádìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí o náà ni àsìkò tá tún bára wà jímọ̀ ní yìí táwà ń bẹ̀ yìí o náà ni al-yawmul awwal min shahr rabi'il awwal shahru mawlidi nabi sallallahu alaihi wasallam ìní yìí ni ọjọ́ àkọ́kọ́ inú oṣù kẹta ọdún àwa mùsùlùmí tó ń pè ní Rabiul Awwal oṣù tí àwọn àfáà tó pọ̀ sọ wípé ní bí ànábì àbàbá ní oṣù mólídì oṣù ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam kúnná aláwáyé kọlọ̀ọba bá ní sí kẹ́gẹ́ fún ànábì Muhammad wọ́n sì sọ fún ayé pé wọ́n bí ànábì ní ọjọ́ kejìlá ní oṣù yìí ọjọ́ kejìlá ní oṣù yìí wá rèé ó ṣe dédé Tuesday 25 August 2026 ó náà ni yóò jẹ́ ọjọ́ mólídì bí ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ ó náà ni látàtí kó lẹ́jọ́ wọ́n jọ wọ́n máa béèrè ẹjọ́ kí ìdájọ́ mólídì tí a lè ṣe mólídì wọ́n fún mi lápò mólídì ṣé mo lè fowó sí wọ́n fi mi ṣe chairman wọ́n fi mi ṣe ṣáàlèdì ṣé mo lè lọ èmi làfáà àti án pé tẹ́níkí wá ṣe wá sí ṣé mo lè lọ ọbẹ̀ mọ́sálásí wa ó jẹ́ èmi náà jẹ́ mẹ́mbà kọmití kọ́dẹ̀ mi ní secretary kọ́dẹ̀ mi ní treasurer sáà lè kópa ń bẹ̀ ó ti di question ọdọọdún táa ma ń béèrè àkọ́kọ́ ń bẹ agbọ́ọ̀lọ́ ọmọ gbogbo àwa mùsùlùmí àpapọ̀ níbi kan lórí ọ̀rọ̀ ànábì ó náà ni kulluna nuhibbu Muhammadan sallallahu alaihi wasallam gbogbo alá nífẹ̀ẹ́ ànábì àtẹ́ntí ó ṣe mọ́lídì o àtẹ́ntí ó ṣe mọ́lídì o gbogbo alá nífẹ̀ẹ́ ànábì ní kẹrin kan sọ pé èmi ò nífẹ̀ẹ́ ànábì o gbogbo alá nífẹ̀ẹ́ àwọn tí a ń ṣe ìfẹ́ ànábì ní nítorí ẹsẹ̀ àwọn tí a ní ọmọ ṣe ìfẹ́ ànábì náà ni torí díẹ̀ ní ọgbọ́dọ̀ fi dàrú al-asl fi shakhsiyati Muhammad sallallahu alaihi wasallam an nuhibbahu nínú ìpìlẹ̀ lórí ìgbésẹ̀ ayé ànábì ká nífẹ̀ẹ́ ànábì ọ̀ranyàn ni inú suratu al-Imran ayà 31 olóòjẹ́ àmì pẹ̀tà bá nífẹ̀ẹ́ Ọlọ́run ká tẹ̀lé ànábì ànábì sọ́njọ́ kan máa sàábé ó la yu'minu ahadukum ó ní ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan yóò jẹ́ ní ìtumọ̀
hatta haqqun habba ilayhi tó pé mi ní ó nífẹ̀ẹ́ sí jùlọ jùra rẹ̀ lọ jù àwọn òbí ẹ̀ lọ jù gbogbo èèyàn lọ ìfẹ́ òun ló lékè Umaru jọ́nà lọ́wọ́ Umaru wá lọ bá Ànábì ó yẹra ẹ̀wò ó ń jíṣẹ́ Ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ̀ jù gbogbo nǹkan lọ àyàfẹ́ mi nìkan ara mi nìkan ni mo nífẹ̀ẹ́ jù fẹ́ rẹ̀ lọ Ànábì tó rìpítì ẹnìkan kan yóò lè ní ìgbàgbọ́ nú Ọlọ́run tó pé àbíkó pé mi ni ó nífẹ̀ẹ́ sí jù ara rẹ̀ lọ jù àwọn òbí ẹ̀ lọ jù gbogbo èèyàn lọ mọ́ tún padà wá ó ní sí ìrí òṣìṣẹ́ Ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo nǹkan lọ kódà tó jẹ́mí mi lọ Ànábì ní al-ana ya Umar al-ana ya Umar ní ìsìn nífẹ̀ẹ́ rẹ̀ tó pé ìpìlẹ̀ náà Mùsùlùmí ọgbọ́ sọ pé wọn ò nífẹ̀ẹ́ Ànábì lórí bá wá ń ṣe mólídì àṣẹ mólídì tó jẹ́ awuyewuye nítorí ọjọ́ awuyewuye ni pé Ànábì ò ṣe mólídì àwọn sàábé ò ṣe mólídì àwọn dáńtẹ̀lẹ̀ ò ṣe mólídì léyìí tó dájú ní ọ̀rọ̀ lẹ́yìn 100 ọdún kẹta lẹ́yìn 300 years ní ọba kan nínú ọba àwọn mùsùlùmí lásìkò ìjọba àwọn Fatimiyya ní ilẹ̀ Iraq ní ilẹ̀ Egypt ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ayẹyẹ ọjọ́ bí Ànábì lẹ́yìn 100 ọdún kẹta tí ó sáàbì láyé ma wọ́n kó bá kan ní Al-Malik Muzaffar Abu Sa'id wọ́n lò lọ́kọ́ sírí kódà Imam Suyuti rahimahullah al-Hawa al-Fatawa Imam Suyuti ó fún wa ní picture ọjọ́ bí Ànábì kan tí ó bá iṣẹ́ okò wánú tí àyí tí ó rẹ̀ bí àtẹ́ ń wòye gbogbo owó tó ná gbogbo ẹran tó pa gbogbo tó pín ìgbà ilé tó wá di wípé ẹnu àfọwà kò lè lórí àwárí ẹni ó farama pàlì sí mólídì ààrí ẹni tí ó farama láti jọ́nà ní àti pín kí wá sí dáa máa ń bára wá jàlè lórí gbogbo tí a ní a máa ṣe mólídì wọ́n lẹ́rì tí wọ́n dúó lé lórí gbogbo tí a láà lè ṣe aná lẹ́rì jẹ́ dúó lé lórí àwọn jẹ́ àtẹ́tẹ́ láà lè ṣe àtẹ́tẹ́ lè kò sáláì makanu ogun làáfà látàtijọ́ gbogbo Ibn Hajari Ibn Sakhawi Ibn Suyuti Ibn Taymiyyah bẹ́ẹ̀ wọn lọ Imam Nawawi gbogbo náà ní ẹni tí a sọ sí àtàjẹ́ tó ju àwọn yẹn lọ àtàjẹ́ tó wá lẹ́yìn àwọn yẹn kò sí rínú láàgbọ́ sọ́díjà ìmọ̀nà ní mìkan fẹ́ fún wa ibi tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí ẹ lè rí kí mọ́ sí mọ́ lédè mi lọ́ọ̀bẹ̀ wọ́n lè pè mí kí n dáhùn bí ó sì gbogbo dìde sí wọn wọ́n mọ́ fún mọ̀ràn ni ìmọ̀ràn àkọ́kọ́ ká mọ̀ pé Ọlọ́run la fẹ́ sìn Ànábì la fẹ́ tẹ̀lé kásàkíyèsí àwọn aburú tí ń ṣẹlẹ̀ mólídì ẹbá ní kásẹ̀rẹ̀ kó mẹ́ inú ẹ̀ ni al-ikhtilat fílmìksì kọkùnrin àtòbìnrin olóbìnrin máa fara rúra kí a máa jó papọ̀ kẹ́ ní ijó díjó Ànábì mukúmukẹ́ haram lẹ́yìn náà ìsọkúsọ ìkọjá àlà alùgbùlùwù wasatahat washirkiyat àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lọ́rọ̀ tí a ń pè ní àwọn olórí ìjọ kọ́ máa sọ pé òun rí nǹkan tẹ́nìkan ò rí kẹ́nà àdúgbọ́lọ́dọ́ Ànábì ti dé o láti gbàlejò tí a ti àdìrà tó láà gbọ́lá Ànábì ti ń dé anambenu sáré ẹnu Mọ̀dínà kọlọ́bì kankan sánàbí náà ní ọlọ́ mólídì Òṣòdì ní ọlọ́ ti Mùsìn ní ọlọ́ Tàkúrẹ́ ní ọlọ́ ti Lọ́rin ní ọlọ́ ti Sìnìgà agbárílẹ̀ ló fáwọn èèyàn tàbí ká lọ àǹfààní mólídì ká máa fi yàwọn èèyàn jẹ ká sọ di ìlànà owó gbogbo ilẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra lẹ́yìn náà Nàìjíríà wà eré ìjọba máa ń fún alọ́lódé ẹ̀rì wọ́n dìkílá ọjọ́ mólídì
jọ́kan tí a bá fún yíyẹn ẹ̀sẹ̀ jọ́kan kó sì tàn síbẹ̀. Lẹ́yìn náà kẹfì ṣàǹfààní fáwọn èèyàn ẹ̀kọ́ àwọn ẹlẹ́sìn látara Ànábì bóò náà ṣe bí ẹ̀sàlá ìfáyé akhlaqu àwọn wà Ànábì àdìlú dédé rẹ̀ sídìkù òdodo rẹ̀ àmánátù ìfọkàntán rẹ̀ bóòlò sí bá wọn ìyàwó ẹlò bóòlò sí bá wọn ọmọ ẹlò bóòlò wọn sàbí ẹ̀rù bóòlò sí ṣàkóso ìlú síyásátù bóòlò sí ìjọba ìfàkù bóòlò sí náwó bóòlò sí bá wọn tí èsẹ̀ lẹ́sìn rẹ̀ lò kùfààrù Mákkà àwọn kèfèrí Mákkà bóòlò bá wọn lò hálù kìtàb al-yahudu wa nasara àwọn Jew and Christian tó bá mọ̀ bóòlò bá wọn lò eléyìí ní ká fi kọ́ àwọn èèyàn ọwọ́ apẹtanyanya kọ́ máa jẹ mólìdì kọjú oṣù mólìdì táwà bẹ́ẹ̀ látàsìkò ìlọ ní ìsìn láti bí ọ̀la wọn ti bẹ̀rẹ̀ ó sì ṣe ti di Ramadan gbogbo lè ní kí a sá fún ilé náà ní mara mi abẹ́ọlọ́bà lè kọ́lá ọba tó tó fún aláǹfààní kó rẹ̀ síwájẹ̀ wá kó yọ́nú sí wa kó ń tàà fẹ́ lọ́dọ̀ lọ́mọ́sá ṣe fún à ń fẹ́ ààbò lọ́mọ́sá ṣe àbòtò pé fún wa ìjọba àpapọ̀ ìjọba state ìjọba àbílẹ̀ pẹ̀lú pẹ̀lú wọn wọ́n fẹ́ dìbò ní ìlú Ọ̀ṣun lọ́la Ọlọ́run sí ní rọrùn tí kọ́ lọ ní rọwọ́rọsẹ̀ má ṣe ní gbogbo tó fi para wọn má ṣe ní gbogbo tó fi dẹ̀jẹ́ lẹ̀ tí wọ́n bá ti padà kéde àbájáde náà àwọn tí ó bá wọlé ọlọ́bà ní fún wọn sùúrù májò wọlé dàlú Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.